díẹ̀ àwọn Yorùbá sọ pé iṣẹ́ tá a bá ti rán ni tó ń tàbùkù ní rìn. Èyí ni ohun àti ọ̀rọ̀ tí àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n mú sẹ́nu, pàápàá àwọn èèyàn tí ń gbé ní àgbègbè kan ní ìlú Ìbàdàn. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Ọ̀nà àfẹ́ títì àfẹ́ títì àfẹ́ ọ̀nà àfẹ́ ọ̀nà. A fẹ́ kí Ìbàdàn kó di small London. Wọ́n ṣe máa ń sọ wípé Ìbàdàn is the largest city. Èyí ló mú gómìnà Ìbàdàn yẹn, gómìnà Ọ̀yọ́, gómìnà Séyì Makinde, ó fẹ́ fẹ́ gbogbo ẹ̀ lójú ni pé ẹ ti sọ pé Ìbàdàn is the largest city o. Títì gbalasa kì í ṣọ̀nà Èkó nìkan, ó gbọ́dọ̀ jẹ́ ọ̀nà Ìbàdàn náà, wípé eléyà máa jẹ́ ẹ mọ́ sùn ni níbi tí gbogbo ẹ̀ máa jẹ́ kí ni ó máa tẹ́ fẹ́lẹ́fẹ́lẹ́. Ṣùgbọ́n àwọn ará Ìbàdàn, àwọn tí ń gbé ìlú Ìbàdàn, wọ́n láwọn ò máa fẹ́ o, nítorí pé eléyìí máa ṣàwọn ẹni tí ò nílé lórí. Ni wọ́n bá fi ẹ̀hónú hàn ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí, náà fi ẹ̀hónú hàn. Wọ́n bọ́ta lóní wọ́wọ́rọ́wọ́, wọ́n fi ẹ̀hónú hàn, wọ́n dá àwọn ọkọ̀ dúró, wọ́n dá àwọn ibìkan ní Ìbàdàn, wọ́n ṣe protest ni yẹn ló ń pè ní àwọn fi ẹ̀hónú hàn pé ìjọba pàápàá gómìnà Séyì Makinde, a lè gba eléyìí fún ẹ náà, a ṣe máa ṣe báyìí, don't do this. Òun lọ sọ pé stop ṣe bẹ́ẹ̀ gómìnà, ọ̀rọ̀jà lọ sí irúbẹ̀ yẹn, ẹlẹ́sọ̀ wá dẹni tí ò nílé lórí ni. Èyí làwọn obìnrin àtọkùnrin, àwọn ènìyàn àtàwọn ìyá tó ní ewu lórí, wọ́n ṣí ewu. Àyà kan ṣe ló ṣí ewu ẹ̀rí fọ́nrán ṣe ló ṣí ewu ẹ wo orí mi tewútewú. Ọjọ́ wo mo fẹ́ bẹ̀rẹ̀ sí ń kọ́ ilé yìí? Wọ́n lọ́kùnrin yé wa látẹ̀yìnwá pé ọ̀nà yìí kò kì í ṣe wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ ṣe. Èyí ti wà ńlẹ̀ tipẹ́ ní àti ìgbà tí bàbá wa tí wọ́n jẹ́ kábíyèsí foríbalẹ̀ forí adé kábíyèsí bàbá wa Rashidi Ládọjà, tí ìgbà táwọn ṣe gómìnà ńgbà yẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tó jẹ́ gómìnà Ọ̀yọ́ state ní ìgbà yẹn, bàbá wa Oríadé kábíyèsí ẹ ti wà bẹ́ẹ̀ ẹ fọwọ́ parú, ẹ fèrè gìjòbì, ẹ pẹ́ bí pẹ́pẹ́ ṣe ń pẹ́. Àti gba bàbá, òun ni bàbá ti ní àwọn fẹ́ ṣe títì gbalasa sọ́nà Ìbàdàn. Nígbà tí bàbá máa wọ́n àwọn ibi tí bàbá wọ̀n tó jẹ́ ibi tí wọ́n máa mú mọ́ ibi tí títì wà tẹ́lẹ̀ tó máa dó dídí, wọ́n ní 150 meters, òun ni bàbá wọ̀n. Eré kò tiẹ̀ dé àwọn ilé kankan. Wá tìgbà tí bàbá wa Rashidi Ládọjà kádé pẹ́ lórí bàbá, tí wọ́n ti sọ̀gbà yẹn, àwọn èèyàn ti balẹ̀, akọrin èèyàn ti wálẹ̀, wọ́n ẹlòmíì gan tí òun tí ìralẹ̀ ńgbà yẹn, òun ralẹ̀, òun kọ́lé, gbogbo bẹ̀yìn lè ti dìlú ńlá. Nígbà tí bàbá wa Séyì Makinde máa náà jáde sí pé ṣe ni àwọn ò gbàbẹ̀ mọ́ o, èyí táwọn fẹ́ fi kún yìí ó ní agbára ni. Àmọ́ bóyá ńgbà tí bàbá wa Rashidi Ládọjà bóyá 2 lane àbí 3 lane ni ṣe ni ẹlẹ́rọ̀ Séyì Makinde àwọn láwọn fẹ́ sọ́ọ́dí ńlá ni, kẹ́ máa mú lọ bùlùbùlù kí mọ́tò máa tẹná lọ. Àwọn náà ò ṣe tí wọ́n ní 150 meters mọ́ o. Èyí làwọn aráàlú náà wá mú sẹ́nu, lọ́ bẹ̀rẹ̀ sí ń pariwo ni wọ́n ń ké tọ̀ọ̀tọ̀ wípé Séyì Makinde àrùn iṣẹ́ tá a rún ẹ ọ̀sẹ̀ àwọn ibi tá a rán ẹ lọ ọ̀sẹ̀ àwọn ibi tí ò yẹ kó o dá sí òun lọ ń dá sí kiri. Àwọn òfẹ́ yìí o, àwọn bíi tí àwọn kìíní yìí kàn wọ́n pọ̀. Ẹjẹ̀ mú orúkọ wá fún ilé ẹ̀kọ̀ọ̀kan. Ìdó, ìyẹn àwọn ará Ìdó, àwọn náà ń pariwo, wọ́n láwọn òfẹ́, wọ́n ló máa wọlé lọ. Olúyọ̀lé, àwọn náà ń pariwo, wọ́n ló máa wọlé lọ. Akínyẹlé, àwọn náà ń pariwo. Ọ̀nà Àrà, àwọn náà ń pariwo. Lágẹ̀lú, àwọn náà ń pariwo, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn tó ń gbé gbogbo bẹ̀ yẹn ṣe lọ ń fariga pé kò lè wọ́ọ̀kì o, èyí ò tiẹ̀ lè wọ́ọ̀kì rárá, ṣe fẹ́ sọ àwọn di ẹni tí ò nílé lórí ni. Ṣé làwọn kan tiẹ̀ sọ wípé ṣe gómìnà Séyì Makinde, àwa la tẹ̀ka fún ẹ, àwa la bọ́ta nígbà tó máa bọ́ta pé fẹ́ jẹ gómìnà inú ilé
làwọn ti jáde lọ polongo ògbò àwọn padà sínú ilé àwọn nígbà táwọn fẹ́ tẹ̀ka inú ilé ṣé wá ṣe pé ìgbà tí gómìnà Séyì Makinde wá ń kó ẹrù wọn díẹ̀díẹ̀ wípé àwọn fẹ́ mọ́ ọ lọ ṣé wá jẹ́ pé ìgbà yẹn wọ́n fẹ́ sọ àwọn ẹni tí ò nílé lórí mọ́ ni kí gómìnà kí wọ́n fi ọ̀nà lẹ̀ bọ́nà ṣe jẹ́ o kó fi ọ̀nà lẹ̀ kó má ṣe ọ̀nà mọ́ kó fọ̀nà lẹ̀ kó má ṣe ọ̀nà mọ́ kó fọ̀nà lẹ̀ wọ́n jẹ́ kí àwọn máa gbé báwọn ṣe ń gbé tẹ́lẹ̀ tàbí kí wọ́n ṣe é ní 150 meters kó má bù kúrò ní 150 kó má fi kún 150 kó má sọ àwọn ẹni tí ò nílé lórí mọ́ nítorí nǹkan tí gómìnà Séyì Makinde tí wọ́n wọ̀n lẹ́sìn àwọn kan ò ní nílé lórí mọ́ o ṣẹ̀dẹ̀ mọ̀ pé bọ́ ṣe ń ṣe níbì kan tó ní kálukú ń gbé báàgì ẹ̀ padà sílé ẹ̀ ṣé èèyàn gbọ́dọ̀ tún wà nínú ilé kó tún fọrùn kù wọ́ ni oyè bá ní àkíngbélé ká fọrùn rọ́ o ṣùgbọ́n eléyìí rẹ̀ pé àwọn olùgbé Ìbàdàn wọ́n fẹ́ máa gbé ní ilé wọn fọrùn rọ́ èyí làwọn èèyàn bẹ̀rẹ̀ sí sọ pé ọlọ́rọ̀ Séyì Makinde kò lè wọ́ọ̀kì o this can be possible òun ni àwọn ará ìlú Ìbàdàn lọ́mí sí ẹni pé òṣàbọ̀ ò lè gbè wá wàásà lè fi wálẹ̀ bó ti bá wa òun lọ ń rawọ́ ẹ̀bẹ̀ sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà pé kó bá àwọn ṣe kíní kó bá wọn bọ́ ọmọ wọn sọ̀rọ̀ ìyẹn gómìnà Séyì Makinde kó má ṣe bẹ́ẹ̀ mọ́ o wọ́n sì tún rawọ́ ẹ̀bẹ̀ sí bàbá wa kábíyèsí Rashidi Ládọjà ọba tìlú Ìbàdàn Olúbàdàn Ìbàdàn wípé bàbá ẹ̀yin náà ti ṣe léyìí rí ẹ̀yin pàápàá lẹ́wọ̀ 150 meters ẹ̀bẹ̀ wọn yìí sọ̀rọ̀ pé 150 meters ẹ ti wọ́n lẹ̀ ń gbà yẹn táwọn ti mọ̀ tí gbogbo ẹ ti ṣe kan fílẹ̀ 150 meters kò máa rè bẹ́ẹ̀ tó bá tún lọ àtúnmọ̀ṣe kí ni àmàmúwa fún yín.